àṣélòtítọ́ ni wípé ènìyàn ò sùn ọ̀ láàyè. Ọjọ́ tá a bá kú báyìí ọjọ́ náà ń là á dèrè. Ẹ bọ́ bí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi lórí ìkànnì yìí lónìí. Ẹ wá gbọ́ àṣírí ńlá nípa ikú tó pa wòlíì obìnrin nì tó tún jẹ́ gbajúgbajà olórin ẹ̀mí tá a mọ̀ sí prophetess Mọ́rẹ́níkejì Adélékè tí gbogbo èèyàn mọ̀ sí Ẹ̀gbin Ọ̀run, tó tún jẹ́ aláṣẹ àtolùdásílẹ̀ Ẹ̀gbin Ọ̀run Prayer Mountain. Àṣírí ńlá rèé láti ẹnu wọléwọ̀de màmá yìí tó tún jẹ́ wòlíì obìnrin bí àwọn náà. Màmá yìí sọ pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀, wọ́n sọ ọ̀rọ̀ débi pé wòlíì obìnrin yìí ó ti mọ àsìkò tí ó kú, Ọlọ́run ti fi hàn àti rí òkú tí ó pa á, débi pé ibi gangan tí yóò sùn sí gbogbo ẹ̀ ló ti wà nílẹ̀ àti ètò lórí òun àtàwọn ọmọ débi ọkọ tó fẹ́. Ẹ wá ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jọ̀ọ́ bí ètò yìí bá ti ń dọ̀dọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa share ẹ máa comment, ẹ máa like nípa ọ̀rọ̀ yìí. Èyí ló mú ká wá pé màmá yìí jókòó pé tó àwọn èèyàn fẹ́ gbọ́ yín. Kí nìdí tí wọ́n fi fẹ́ gbọ́ yín? Torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la ti ń gbọ́ láti ọjọ́ tí wòlíì Mọ́rẹ́níkejì Adélékè tí gbogbo èèyàn mọ̀ sí Ẹ̀gbin Ọ̀run látọjọ́ tó ti jáde láyé. Láṣẹ wá màmá yìí lọ, àwọn náà tẹnu bọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ débi pé ó ní àpẹẹrẹ, wọ́n sọ̀rọ̀ dáàrin kan pẹ̀lú tí wọ́n padà bú sẹ́kún pẹ̀lú gbogbo nǹkan tá à ń gbọ́ lọ́tún lósì nípa wọn. Onírúurú ọ̀rọ̀ lolúkúlùkù ń sọ. Kódà nínú ẹbí wọn, ẹni tó jábúrò wọn sọ pé ikú ẹni ẹlẹ́ni ló gbà kú. Màmá yìí sọ̀rọ̀ pé rárá kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tá a rí fàyọ gangan ni wípé ẹ̀jẹ̀ á ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni lóòótọ́ lènìyàn ò sùn ọ̀ láàyè, ọjọ́ tá a bá kú báyìí là á dèrè. Àmọ́ ẹni bá ṣe dáadáa náà ni ó dèrè o. Ẹni bá rìn tó bá tọ́ làwọn ará yóò sọ̀rọ̀ nípa ẹ̀. Torí ọjọ́ tá a bá ti kú báyìí ó ti di pé ká fèsì wárántì wa, ohun tá a bá ṣe lẹ̀ iná lókun táwọn èèyàn máa tọ́ka sí. Àwọn bàbá wa nínú ẹ̀sìn ìsìláàmù sọ pé ńjọ́ tí èèyàn bá kú tó kò láyé, àwọn màláìkà kan ó sọ̀kalẹ̀ láti máa wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn tó wà ń bẹ̀ pé irú ayé wo ló gbé, tí wọ́n sì máa ṣe àkọọ́lẹ̀. Bó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwa ò mọ̀. Àmọ́ ohun kan la mọ̀ ni wípé ìwà kálukú ó wà nínú tá a fi jọ́ọ̀jì ẹ̀, tá a fi ṣèdájọ́ irú ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ tó bá kú. Àwọn èèyàn sọ̀rọ̀ nípa prophetess Mọ́rẹ́níkejì Ẹ̀gbin Ọ̀run. Ibi tí màmá yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ láti ọ̀dọ̀ ọkọ wọn, kódà wọ́n mẹ́nu bà á. Wọ́n sọ pẹ̀rẹ́pẹ̀rẹ́ débi pé tó fi dórí àwọn ọmọ wọn, láti èyí tó dàgbà jù débi èyí tó kéré. Wòlíì tó sin òkú màmá yìí, gbogbo wọn ló sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyìíká àtàgbègbè. Ohun tí mo fi ń sọ fún yín ni pé o nílò láti wo fídíò yìí, torí ìwé mímọ́ náà sọ ó ní ó sàn ká lọ bí ọ̀fọ̀ jù ká lọ bí àsè lọ. Torí nípa lílọ bí ọ̀fọ̀ òun la ṣe mọ̀ bá a ṣe máa gbélé ayé, àti ilé ayé wo ìwo gan la fẹ́ gbé gan pa. Mo ṣe ń sọ fún wa pé mo rọ̀ wá mo bẹ̀ wá, ẹ bá wa wo fídíò yìí, bẹ́ẹ̀ bá ṣe ń wò ó ẹ máa bá wa comment, ẹ subscribe ti channel wa fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń dé, tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kẹ́ ẹ lè máa gbọ́ wa dáadáa, torí lórí ìkànnì yìí ohun táwa wà fún ni pé a fún yín ní documentary, a máa fún yín ní news àti bó ṣe ń lọ káàkiri àgbáyé. Ènìyàn máa sún ọ láàyè lóòótọ́, ọjọ́ tá a kú là á lè rí. Ẹ̀gbin Ọ̀run ti fèsì wárántì ẹ̀ báyìí. Kí la máa sọ nípa tiẹ̀, kí la máa sọ nípa tèmi lókun? Ó ti di kọ́ kọjá nílé ayé fírí. Wọ́n ní ikú dóró, ikú ṣìkà, ikú mẹ́ni rẹ̀ lọ.
tó bá jẹ́ pé ikú bá ń gbowó á fún ikú lówó èèlò ló fẹ́ gbà tí ò sí lọ́wọ́ Mọ́rẹ́níkejì. tó bá jẹ́ ikú fẹ́ gba àgbò Mọ́rẹ́níkejì ṣetán láti fún un ní àgbò funfun bọ̀lọ̀jọ̀ àmọ́ kò gbowó kò gbòbì kò gbà nǹkan kan. ẹ̀mí ẹ̀ náà la pè sọ́dọ̀ Olódùmarè. ẹ wo bí ẹ má jẹ́ dá ayé lágara ẹ̀yin olólùfẹ́ wa, ẹ wá farabalẹ̀ gbọ́ wòlíì yìí. obìnrin ni wọ́n àtàwọn èèyàn míì náà tí wọ́n á tún fọ̀rọ̀ wá lẹ́nu wò pé báwo ni Mọ́rẹ́níkejì ti jẹ́, àti gbogbo àwọn ọ̀rẹ́ lórí Facebook, lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wòlíì oníjọ́ kódà àáfàá sọ̀rọ̀ nípa ẹ̀. ó mà ṣe o, àmọ́ ojú ogun láyé àbá ti múra sílẹ̀. wo ohun tí máa fi káàdì ẹ̀ ni pé má jọkùnrin má jòkòló kó má bá wọn kọ́lé onímọ̀ bó bá dọ́rùn. àmọ́ tí n bá ní wọn má jọkùn kó má jòkòló, nígbà tí mi bá wọn débẹ̀ kí ni mo fẹ́ mọ̀ tí wọ́n ń jẹ lálákejì. gbogbo ohun tó bá ti ń jẹ lọ́rùn tó bá ti ń bá wọn lára mọ́ ni kó máa bá wọn jẹ àyànfẹ́. igbá àyà Olódùmarè ń bẹ̀ ni ó fi kalẹ̀ sí, kó jókòó kó o sì máa sinmi dọjọ́ àgbéǹde, máa sùn láyà Olùgbàlà. ó dàbọ̀. ẹ̀yin olólùfẹ́, ẹ bá wa gbọ́ fídíò yìí, ẹ gbọ́ ohun tí àwọn èèyàn ń sọ nípa Mọ́rẹ́níkejì Ègbìn Ọ̀run. kẹ́ ẹ wá bá wa comment, ẹ subscribe, ẹ share. gbogbo wa ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o. ẹni máa kú yóò dàgbà yóò dògbó lágbára lọ́wọ́ Ọlọ́run. àmọ́ ẹ jẹ́ á máa yẹṣẹ́ ọwọ́ wa wò. kí ni àwọn ènìyàn sọ nípa wa? kí náà lè sọ nípa tẹ? ohun tí Jésù ṣe ilẹ̀ là ń sọ, ohun tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣe ilẹ̀ náà là ń rántí, ohun tí Mọ́rẹ́níkejì ó ṣe ilẹ̀ àtọ́dá àti èyí tí ọ̀dá ọmọ aráyé ń rántí ẹ̀ báyìí. tó fídíò náà rí, ẹ bá mi farabalẹ̀ kí ẹ bá mi gbọ́ dáadáa. ọ̀yá ẹ̀já tẹ̀síwájú, à ń bọ̀ àti dé. èyí jẹ́ ní pàdé rí ní ojú ọ̀nà pé a jọ lọ ṣe iṣẹ́ láti lọ mínísítà. lẹ́nu ọjọ́ tí mo máa mọ̀ ọ́, tí mo máa ríra wa, kò ṣe ìgbéraga sí mi o. ó kí mi tọ̀wọ̀tọ̀wọ̀, ó kí mi pẹ̀lú ìtẹríba, àdẹ̀jọ́ ọ̀gá ara wa. now lẹ́yìn ìgbà yẹn yẹn tiẹ̀ tó tẹ̀síwájú ń bẹ̀ àjọṣepọ̀ yín abẹ́ náà ló mọ̀ ṣé ti ń pera yín ṣé ti ń chaàtì. a máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan. tó bá rí post mi my prophetess, tí náà bá rí post ẹ̀ náà máa kí. post tí mo ṣe bá sọ̀rọ̀ sí last níbi tí òun àti ọmọ ẹ̀ wọ́n ti sùn sórí bed. I think that was our last post tí a jọ sọ̀rọ̀ last nìyẹn. mo wá ń wò, mo wá rẹ́rìn, mo ní like mother like daughter. ó kàn rẹ́rìn, àwùjọ rẹ́rìn, ó ti tán. ọjọ́ yẹn ni mo rò pé kò tí ju ọjọ́ 5 báyìí lọ sẹ́yìn. mo sọ ibẹ̀ ni ó wà lórí bed, ó lie down sórí bed. many people máa rí post tí mo sọ yìí. now tí ènìyàn bá kú, kò sí bó ṣe lè wù kó rí. bíbélì ní pé gbogbo ènìyàn tàbí ní ayé yìí ọlọ́jọ́ kúkúrú ni gbogbo wa. kí ènìyàn bá lo 100 years láyé ọlọ́jọ́ kúkúrú níwájú Ọlọ́run, ní ọlọ́ 150 ọlọ́jọ́ kúkúrú ni. kò sẹ́ni tí ò ní kú. ṣùgbọ́n kankan tí mo fẹ́ ká mú jáde nínú ikú ẹ̀, òkú ò lè gbọ́ wàásù o torí ó ti kú. eléyìí tí òkú ti gbọ́ kó tó lọ sọ́run, òun náà ni ìwàásù tó máa gbọ́ tó dẹ̀ máa dúró dé ní ọjọ́ ìdájọ́. now nípa kan tí alóore sọ yẹn ń pé àwọn èèyàn kan sọ pé ìkọ́ báyìí ló pa, ibẹ̀ ni máa ti bẹ̀rẹ̀. ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún àṣẹ ilé mo believe kinní kan wípé ẹni tó bá kú ní kékeré kò ṣe Ọlọ́run. a ti rí ènìyàn tó yẹ pé wọ́n bí ọjọ́ tán bí gangan ọjọ́ yẹn ló jáde láyé, kò máa ṣe Ọlọ́run. a sì ti rí ènìyàn tó jẹ́ pé ó dàgbà, ó darúgbó, kò ṣe Ọlọ́run náà. bá ti wáyé pa máa rí, nígbàgbọ́ ti tèmi òun la máa ń rí. tí ènìyàn bá ṣe nǹkan sí ènìyàn tó bá wu Ọlọ́run wípé kíní yìí kó ṣẹlẹ̀, òun ló máa ṣẹlẹ̀. ó kù díẹ̀ kò tí ì ṣẹlẹ̀, Ọlọ́run mọ̀ nípa ẹni o. ó ṣẹlẹ̀ kò bá dẹ̀ ti máa ṣẹlẹ̀, Ọlọ́run mọ̀ nípa ẹni o. so mo fẹ́ kí gbogbo ènìyàn pátápátá, mo fẹ́ ká kíyèsí ọ̀rọ̀ ẹnu wa.
torí nǹkan tó ṣẹlẹ̀ sí Mọ́rẹ́níkejì kò sẹ́ni tí ò ní ṣẹlẹ̀ sí o kò sẹ́ni tí ò ní kú dẹ́mo máa rí lẹ́sìn ọ̀rọ̀ yẹn mọ́ àwọn tí ajẹ́ wòlíì generally ṣẹ́rí ọ̀tọ̀ ni pé ọ̀tọ̀ ni characters ọ̀tọ̀ ni pé èèyàn ní ìpè ọ̀tọ̀ ní ìwà ènìyàn tí ènìyàn bá ní ìpè ó ti ní ìwà kan tó wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó pé nínú nǹkan kí wọ́n pè ẹ́ láti inú oyún kọ́ máa sọ fún ẹ pé ó ní pé o Ọlọ́run pè ẹ́ o nínú ìdílé tá a ti bí ẹ ó ní ìwà àti ìṣe tí a fi lé ẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ tàbí nínú ilé yẹn so ìwà ẹ máa wà lára ṣí ẹ máa wà lára ẹ ìgbà tó wá gba ìpè yẹn náà lára ẹ so àdúrà tó máa gbà ní pé Ọlọ́run mi bá mi fi ẹ̀mí tó fún mi control ẹran ara mi wọ́n ti lẹ́ni tó ń jalè rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbọ́dọ̀ dìgbà kan tí ò jalè mọ́ torí pé ó gba ìpè wọ́n ti lẹ́ni tó ń ṣaṣẹ́wó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó dẹ̀ gba ìpè ó dẹ̀ drop gbogbo ẹ̀ wọ́n ti lẹ́ni tó hùwà ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ name it ṣùgbọ́n ìgbà tí Ọlọ́run pé ó ṣe kí ni ó jọ̀wọ́ ẹ̀ lọ́wọ́ lọ ẹ̀ẹ̀kan pẹ́rọ ara yẹn máa ṣẹ́wò we are all human being don't condemn anybody ẹ̀rọ ara ni gbogbo wa ń lò ó ṣe gbá ó ṣàwo èmi ò rí anything tó ṣe tó fi èmi particularly mi ò mo rí kankan tó ṣe tó fi ṣẹ̀mí rí tó bá wá ṣẹ̀ ó kù ìwọ àti òun àti Ọlọ́run ó kù òun àti ẹlẹ́dàá ẹ̀ báyìí bọ́ mo ò fẹ́ kí anybody fi ẹnu ẹ̀ sọ ọ̀rọ̀ òdì torí pé ọ̀rọ̀ kan la máa sọ tá à ní sọ mí mọ́ o ọjọ́ tó kù yìí ó máa ní last words tó jáde lẹ́nu ẹ̀ tí ò fi sọ mí mọ́ ọjọ́ kan èmi àti ìwọ náà a máa sọ ọ̀rọ̀ kan tá à ní sọ mí mọ́ o program yẹn mo wà ń bẹ̀ ní bó ṣe ń ṣe lórí Alore láti bẹ̀rẹ̀ títí dópin mi ìwò kan bẹ́ẹ̀ yẹn rí mo ń wo mọ̀ ń mọ́ mi jẹ́ lójú ni because àwọn ènìyàn tó pè níbẹ̀ pé ẹ sọ̀rọ̀ báwo ló ṣe rí 99% wọn pe obìnrin ní ènìyàn burúkú o wọn ò pé ní ènìyàn burúkú níbi nígbà táwa lórí live láàárọ̀ èèyàn bíi méjì ló comment pé ó ti fún wọn lówó rí tí mo rí comment yẹn ní abẹ́ comment section so anything tí ò bá lè ṣẹlẹ̀ ènìyàn ni ènìyàn máa jẹ́ mo fẹ́ kí a jọ torí t'Ọlọ́run ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹnu wa ká fi pọ́n Ọlọ́run lé nínú ayé ẹ̀. àwọn bloggers lórí social media. me calling her prophetess alone ẹ̀rọ ìpè yẹn mọ́ lára don't say anything bad about him about her rather please beg you ẹ má sọ nǹkan tí ò dáa nípa ẹ̀ Ọlọ́run ni tẹ́ bá máa ṣèdájọ́ lèmọ́mù kò ń ṣojú ọmọléke ẹ̀rọ tó bá ti pè lẹ́ni ìpè nǹkan tó bá ti ṣe ó wà láàrin òun àti Ọlọ́run ó wà láàrin òun àti ẹlẹ́dàá ẹ̀ ṣóyí wa bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí kálukú kó dára ẹ̀ lójú ara ẹ̀ kò sẹ́ni tí ò ní kú o kò sí ẹni tí ò ní rọrùn gbogbo wa jẹ́ gbèsè ikú Mọ́rẹ́níkejì ti ṣe tiẹ̀ ó ti drop ẹ̀ bẹ́ẹ̀ yẹn ibo ni wọ́n náà fẹ́ drop tiẹ̀ sí báwo ló ṣe ìrìn àjò wo ni wọ́n rìn tí bá ti sọ̀rọ̀ yìí tán má fi àsìkò yìí àti táìmù yìí má fi bá ẹ̀yin wòlíì obìnrin àti ọkùnrin sọ̀rọ̀ má sọ one or two things fún yín èyí tó jẹ́ pé ó lè ṣọ́kùnkùn fún ẹlòmíì tó bá pẹ̀rẹ̀ ní ẹni ìpè wà o ẹni ìpè dẹ̀ wà kálukú ló mọ nǹkan tó gbà ṣùgbọ́n Bíbélì nígbà jẹ́ kí èpò àti àlìkámà tó máa dà papọ̀ nígbà tí ó bá yá a máa yọ èpò sẹ́gbẹ́ kan àlìkámà náà máa dúró sí ẹ̀gbẹ́ kan kálukú ló máa gbàdájọ́ tiẹ̀ wọn ò lè fi ẹ̀ṣẹ̀ tiẹ̀ dá mi lẹ́jọ́ wọn ò dẹ̀ lè fi ẹ̀ṣẹ̀ tí tèmi dá ẹ lẹ́jọ́ everybody ní abẹ́ òun tó wáyé nípasẹ̀ ìbálòpọ̀ kò sẹ́ni tí ò ní other side ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Jésù gan nígbà tó di àsìkò kan ó retí èso lára igi ọ̀pọ̀tọ́ gbà tó dé tó di pé kò sẹ́ èso bẹ̀ ó fi igi ọ̀pọ̀tọ́ nítorí pé ó bínú anybody ló lè bínú ẹlẹ́nu ara ni gbogbo wa Jésù ò kì í ṣe ẹni tí a bí nípasẹ̀ ìbálòpọ̀ pẹ̀lú nǹkan tí àwa gbàgbọ́ ní ọ̀dọ̀ tiwa nípasẹ̀ mímọ́ ló bá wá sáyé síbẹ̀síbẹ̀ ẹ̀jẹ̀ wà lára ẹ̀ ṣebí òun kan náà ló la ju afọ́jú òun kan náà ló jí òkú dìde òjò tó ní pé òun jí òkú dìde sọ pé òun ní fi igi ọ̀pọ̀tọ́ rẹ̀ ìgbà tínú bí tó débẹ̀ tó rí bá igi ló fresh báyìí bọ̀ kí ló ṣẹlẹ̀ kò sí èso lórí ẹ̀ gbẹ́ dànù kí ló ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbẹ̀sán dànù àní gbẹ lójijì lórúkọ Jésù mo fẹ́ kí kálukú kó lọ kákéjé ká
mọ̀ nǹkan tá a máa sọ. Wash your mouth, wash your tongue. Má ṣe nǹkan tó bá fi gbàdá lẹ́bi. Má ṣe nǹkan tó bá fi gbàdá lẹ́bi. Àbúrò wọn kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní pé àwọn mọ̀ wípé inú rẹ ló pa wọ́n. My dear sister, let me enlighten you a little bit. Nǹkan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ṣé rí nǹkan kan wà láyé tá à ń pè ní kádàrá àti àyànmọ́. Ẹ̀gbọ́n àti àbúrò ni wọ́n. Bá ti wáyé pa mari la mari, èèyàn kò lè ṣe kọjá kádàrá o. When you get to your bus stop, o máa láti ní kò sí kan tó fẹ́ ṣe. You must get there in that bus stop. Kò sí ẹni tó lè bẹ̀ sọ. Inú rẹ ò kí ń pa ènìyàn o, ó máa ń kóyàn lọ nínú ibi ni. Sàrà ṣíṣe ò kí ń pa ènìyàn o, ó máa ń kóyàn lọ nínú ewu. Bóyá ó ti pẹ́ kó má ṣe ẹni tí ìsáyé ó yẹ kó pẹ́ kó ti kú. Ṣùgbọ́n torí inú rẹ yẹn, torí gbogbo nǹkan tó ń ṣe tẹ́sán pé ó ṣe ní dáadáa yẹn, lọ́nà fi ẹ̀sẹ̀ ẹ̀mí ẹ̀ títí di ọjọ́ àná yẹn. So tó bá kú ní kékeré ta lẹ fẹ́ mú sí, tí ò bá bímọ sáyé rárá ńkọ́. Gbogbo nǹkan tí ènìyàn wáyé wá ṣe ní rere ló ṣe, ó fulfill destiny, ó fulfill purpose Ọlọ́run nínú ayé yìí. Ó bímọ, ó kọ́lé, ó ra mọ́tò, ó ṣògo, ó rìnrìn àjò, ó tún kọ́ ṣọ́ọ̀ṣì. ó kọ́ ṣọ́ọ̀ṣì. What else do you expect from her? She has fulfilled the destiny of God in her life. Ọlọ́run má jẹ́ ká wáyé asán. Tó bá wáyé náà tí ò nípa kankan, àtúnṣọ́bà yìí náà ni àtúnrè kan fi wé. So kò sí nǹkan tó ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run yìí, àti màá rẹ́ nìkan tó ṣẹlẹ̀ sí. A máa níbi kan tó ti ṣẹlẹ̀, a máa ní bó ṣe ṣẹlẹ̀. Ọlọ́run ní fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbá wa lẹ́nu. A ní jẹ̀bi torí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe kíni? Ẹ jẹ́ ká wà nínú ẹ̀mí. Ẹ jẹ́ ká wà nínú ẹ̀mí. Kí kálukú mọ nǹkan tó gbà. Kí kálukú mọ ìrìn àjò tó fẹ́ rìn. Tó o bá lọ kí la fẹ́ sọ nípa tiẹ̀. Yes. Tó o bá kú lẹ́yìn, kí ni iṣẹ́ rere tó ṣe? Forget about the house, cars, ṣìrẹ́ rẹ, anything tó lè ní. Bọ̀ iṣẹ́ wo ni kò fẹ́ ká mọ́ wa lọ́wọ́? Ẹ jẹ́ ká wà nínú ẹ̀mí. As a prophet or prophetess, pastor, evangelist, àbí ìwọ tó sọ pé o gbéṣẹ́ Olúwa dání. Kí ni àwọn èèyàn lè rí nípa tiẹ̀ tí wọ́n lè sọ? Ṣé títí ẹni pé kó máa bàyàn jẹ́ ni? Títí ẹni pé kó máa jáde onílé kó máa fi bó tiẹ̀ lẹ́yìn? Títí ẹni pé kó máa sọ̀rọ̀ ọmọ làkejì níbi? Títí ẹni pé kó ṣiṣẹ́ sí orí àwọn ọmọ ọjọ́ ẹ? Iṣẹ́ tí ọba ṣe látàárọ̀ gbé ọjọ́ alẹ́ owó ẹ̀ nìkan máa kólé. Kò sí nǹkan tí ò kì í ṣẹlẹ̀. Bí a ṣe rí ní Ṣàkọ̀tún, a rí ní Ṣàkòsì. Bí wòlíì ṣe ń ṣe, àfáà náà ń ṣe tiẹ̀. Iṣẹ́ wo ló gbé dání? Kí ló máa kọ? Kí ni àkáǹtì ẹ? Ṣé o mọ̀ pé ojú ìwé méjì nìwé yẹn? Àwọn kan á kọ́ báyìí, àwọn the other person á kọ́. Oríṣiríṣi sọ pé àwọn tó kú fọ̀rọ̀ Kristi, àwọn tó ru àgbélébù rẹ̀, wọn ò jí pẹ̀lú ògo ńlá. A ó wọ̀ wọ́n láṣọ ògo, a ó dé wọn ládé wúrà. Màríwó àpẹ lọ́wọ́ wọn ò fò pàdé Kristi. Ara kì yóò sì mú wọn mọ́. Hallelujah ni ohun orí wọn. Níbo ló kú sí? O mọ̀. Ọjọ́ wo ló máa kú? O mọ̀. Ìgbà wo gbọ́gbọ́ ló mọ̀? Tọ́lọ́jọ́ máa dé, o ò lè sọ. Ó dá mi lójú. Kò sẹ́ni tó mọjọ́ kú ẹ̀. Kò sẹ́ni tó mọ orúkú tó máa pa. Kò sẹ́ni tó mọ ibi tó máa kú sí. Tó bá ti rò yẹn, máa ṣe rere. Má ṣe bí. Má ṣe bí ẹ má wọ àwọn èèyàn bí ẹni tí ò ní lọ. Gbogbo alágbádá ikú. Àbí àti just enlighten us. Wọ́n ní ọ̀rọ̀ ikú obìnrin. Mo fẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ tá a sọ pé a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Kí ló lè wí nípa tiẹ̀? Kí ló lè sọ pé o ṣe? Forget about the physical things. Gbàgbá nípa nǹkan tá a ṣe nínú ara. Kí ló ṣe nínú ẹ̀mí? Ability wo ló ń lò láti ṣe kíni láti tẹ̀síwájú nínú ẹ̀mí? Kí ló Ọlọ́run pè é fún? Kí ni ìpè ẹ? Ṣé ọmọ ìpè ẹ bí? Ẹlòmíì kò máa ń gẹ́rì tó máa ṣiṣẹ́. Ẹlòmíì ọmọ màlẹ́kà ẹ̀ ó lòun gbà sí Olúwa. Ẹ jẹ́ ká wà nínú ẹ̀mí. Wọn ò ní fi ọ̀rọ̀ ọlọ́rọ̀, wọn ò ní fi gbá wa lẹ́nu o. Orí wa ò ní gbàbọ̀dè. Ayé ò ní mú wa pẹ̀lú òun ẹnu wa. Ẹni tó ti kú ti ṣe tiẹ̀ o, kò lè rẹ́yìn mọ́. Ó dojú àlá, ó dàrínà kò, ó dọjọ́ kan ọjọ́ kan. Tó jẹ́ pé gbogbo wa máa sùn, àní jí. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Ẹ jẹ́ ká wà nínú ẹ̀mí. Ẹ jẹ́ ká máa ríra wa gẹ́gẹ́ bí ìkan.
tó bá jẹ́ pé ó wu Ọlọ́run nínú àánú ẹ̀ ló mú lọ Ọlọ́run máa tẹ̀ sí afẹ́fẹ́ rere tó bá dẹ̀ jẹ́ wípé ó ní jẹ́ bó ṣe jẹ́ síbẹ̀síbẹ̀ mo jí sọ náà Ọlọ́run á tẹ̀ sí afẹ́fẹ́ rere bẹ́ẹ̀ ni tó bá máa sọ̀rọ̀ please watch your tongue mọ nǹkan tó máa sọ ẹni tó ti kú ìwọ tó wà láyé kí ló ń sọ nípa tiẹ̀ gan lẹ́ni wọ́n ló máa ń ṣàánú wọ́n ló máa ń fúnyàn ní nǹkan wọ́n ló máa ń ṣe dáadáa wọ́n ló máa ń tọ́jú àwọn ọmọjọ́ ẹ̀ wọ́n ló máa ń ṣe pé máa ń ṣàwo kí ni ìwọ náà ń ṣe. kódà dẹ́rẹ́bà gan ròyìn ó mú tì. dẹ́rẹ́bà mo gbọ́ dáadáa mo rí fúnra mi. ọ̀pẹ̀ ẹ̀yẹ sọ wípé áńgẹ́lì ní láàárín àwọn ènìyàn wọ́n kàn sẹ́ǹdì ẹ̀ sí àárín àwọn ènìyàn yẹn pé ó gbàgbẹ́ kọjá ni nítorí gbogbo ìwà tó máa ń wù bí áńgẹ́lì ni ló ṣe máa ń wù ìwà ẹ̀ kí dírẹ́fà èèyàn tó lè sọ yẹn tó bá jẹ́ dírẹ́fà míì tí ò ṣe dáadáa sí ni ó máa gbójú pamọ́ ni kò ní sọ̀rọ̀ jáde kàkà kó sọ nǹkan tí ò dáa kò ní yà sọ̀rọ̀ mo rí pé ó nawọ́ sókè ó dẹ̀ sọ nǹkan tó fẹ́ sọ téèyàn bá jorí ahun orí ẹ̀ máa bú ẹ jẹ́ ká wà nínú ẹ̀ náà ọkọ̀ tó ti fẹ́ra wọn tó bímọ fún tó ti filẹ̀ ó wà níbẹ̀ lẹ́ni mo rí fúnra mi wọ́n tún bèrè lọ́wọ́ ẹ̀ fámìlì ọkọ tó ti kúrò ilé ọkọ tó ti kúrò wọ́n tún sọ nípa ẹ̀ pé ènìyàn dáadáa ni mo ti sọ nínú fídíò mi. ìyá bó ṣe wá rí i. bá ṣe wáyé parí la máa rí ẹ má bínú sà tí ènìyàn bá kọ kádàrá pé ó máa gbélé ọkọ jọjú alẹ́ ó máa gbébẹ̀ tí ò bá dẹ̀ kọ́ kò sí nǹkan tó lè ṣe tó bá fẹ́ fagídí kú dúró sílé ọkọ yẹn lè kú agbára wà lọ́wọ́ wòlíì mo sọ nǹkan tí mo mọ̀ fún ẹ. ọkọ yẹn lè kú àtùkù tó kọ́ra tó àbá kọ́ra ọkọ yẹn lè fàyè lẹ̀ torí pé lè jẹ́ pé ó ní àwọn kankan tó dàbí ìdíwọ́ àti ìdènà tó kú ẹ̀gbẹ́ bá obìnrin yẹn tó lè jẹ́ obìnrin náà bẹ́ẹ̀ ni ó lè jẹ́ pé ó ní ìdíwọ́ àti ìdènà tó ń fà sí ọkùnrin yẹn ó lè torí ọkọ pa ìyàwó ó lè ti lọ ìyàwó kọ̀ọ̀kan tó bá máa dínà ìpè tó pé màlẹ́kà. ó ṣeé ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín Ọlọ́run là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀ tí ò kí ń báyọ̀